Ẹ gbọ́ Yorùbá. Mo gbọ́ Yorùbá. Ẹ bá gbọ́ Yorùbá. Àwọn ẹlẹ́sìn Mùsùlùmí wọ́n ń pe Jésù ní Ànábì Ìsá. Àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì wọ́n ń pe Jésù ní Jésù. Kí ni ẹlẹ́sìn ìbílẹ̀ ń pe Jésù? Ara mi ò mọ̀. Ó jẹ́ mọ̀. Ẹ gbọ́ Yorùbá. Bẹ́ẹ̀ ni. Ẹ bá gbọ́ Yorùbá. Àwọn ẹlẹ́sìn Mùsùlùmí wọ́n ń pe Jésù ní Ànábì Ìsá. Bẹ́ẹ̀ ni. Àwọn Kírísítẹ́nì náà wọ́n ń pe Jésù ní Jésù. Jésù bẹ́ẹ̀ ni. Kí ni ẹlẹ́sìn ìbílẹ̀ ń pe Jésù? Ẹ̀là. Kí ni orúkọ ìyá ẹ̀là? Ìrántí. Ẹ gbà á. Ẹ dákun, ẹ bá a subscribe nígbà yín lówó rárá. Ẹ gbọ́ Yorùbá. Èmi Brigade Lawrence General of Brigade. Ẹ gbọ́ Yorùbá. Mo gbọ́ Yorùbá, mo sì gbọ́ dáadáa nítorí pé ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni mí. Tẹ́ bá gbọ́ Yorùbá. Bẹ́ẹ̀ni. Àwọn ẹlẹ́sìn Mùsùlùmí wọ́n ń pe Jésù ní Ànábì Ìsá. Bẹ́ẹ̀ni. Àwọn Kìrìsìtẹ́nì náà ni wọ́n ń pe Jésù ní Jésù. Bẹ́ẹ̀ni. Kí ni ẹlẹ́sìn ìbílẹ̀ ń pe Jésù? Ẹlẹ́sìn ìbílẹ̀ ń pe Jésù ní Ẹ̀là. 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 Kí ni orúkọ ìyá ẹ̀là? Ẹ̀là. Gẹ́gẹ́ bí ẹ̀là yẹn. Kí ni orúkọ ìyá ẹ̀là? Agbọnnìrègún. Ẹ gbà á. Tẹ́ gbọ́ Yorùbá. Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá. Àwọn ẹlẹ́sìn Mùsùlùmí wọ́n ń pe Jésù ní Ànábì Ìsá. Àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n ń pe Jésù ní Jésù. Kí ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń pe Jésù? Wọ́n pè ní Ẹ̀là. Ẹ gbà á. Kí ni orúkọ ìyá ẹ̀là? Orúkọ ìyá Ẹ̀là ó ní Màríà. Màríà. Nínú ẹ̀sìn ìbílẹ̀. Tọ́fà ni pé lọ nípa ẹ̀sìn ìbílẹ̀ dáadáa. Ṣùgbọ́n nínú ti Kìrìsìtẹ́nì ọmọ ń pa rẹ̀. Ṣùgbọ́n Jésù àwọn olórìṣà máa ń pé Ẹ̀là. Ẹ gba ọ̀kan, ẹ gba ìkejì, ó túmọ̀ sí pé ẹ gba ìbéèrè wa. Ṣé ẹ gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá díẹ̀. Àwọn ẹlẹ́sìn Mùsùlùmí wọ́n ń pe Jésù ní Ànábì Ìsá nínú Súrátù Mariam. Àwọn Kìrìsìtẹ́nì wọ́n ń pe Jésù ní Jésù. Kí ni ẹlẹ́sìn ìbílẹ̀ ń pe Jésù? Ẹ̀là ni. Kí ni orúkọ ìyá ẹ̀là? Ó pàkàtọ̀. Ẹ gbà á. Ṣé ẹ gbọ́ Yorùbá? Bẹ́ẹ̀ ni sà. Ṣé ẹ bá gbọ́ Yorùbá? Kí ni orúkọ Jésù ní ìlànà ẹ̀sìn ìbílẹ̀? Ìlànà ẹ̀sìn ìbílẹ̀, orúkọ Jésù ni Ẹ̀là. Kí ni orúkọ ìyá ẹ̀là? Màríà. Ẹ gbà á. Tọ́. Ṣé ẹ gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá, ọmọ Yorùbá ni mí náà mo ti kọlà Yorùbá pọ́nbélé ní èdè Yíbò mi. Ṣé ẹ bá gbọ́ Yorùbá? Nínú ẹ̀sìn Mùsùlùmí wọ́n ń pe Jésù ní Ànábì Ìsá. Bẹ́ẹ̀ni. Nínú ẹ̀sìn Kìrìsìtẹ́nì wọ́n ń pe Jésù ní Jésù. Kí ni orúkọ Jésù ní ẹ̀sìn ìbílẹ̀? Ẹ̀là ní Ẹ̀là ọmọ Agbọnnìrègún. Kí ni orúkọ ìyá ẹ̀là? Ìmọ̀. Ẹ gbà á. Ṣé ẹ gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá, ọmọ Yorùbá ni mí. Ṣé ẹ bá gbọ́ Yorùbá? Àwọn ẹlẹ́sìn Mùsùlùmí wọ́n ń pe Jésù ní Ànábì Ìsá. Bẹ́ẹ̀ni. Nínú Súrátù Mariam. Àwọn Kìrìsìtẹ́nì wọ́n ń pe Jésù ní Jésù. Kí ni orúkọ Jésù ní ìlànà ẹ̀sìn ìbílẹ̀? Ẹ̀là. Kí ni orúkọ ìyá ẹ̀là? Ọmọ ojú orogbo. Ẹ gbà á. Àwọn ẹlẹ́sìn Mùsùlùmí wọ́n ń pe Jésù ní Ànábì Ìsá ló máa ń pè. Yes. Àwọn Kìrìsìtẹ́nì náà ń pe Jésù ní Jésù. Jésù Olùgbàlà. Jésù Olùgbàlà. Nínú ẹ̀sìn ìbílẹ̀ tó di pé ẹ̀sìn Kìrìsìtẹ́nì àti ẹ̀sìn. A gbọ́ pé wọ́n máa ń pè ní Ẹ̀là. Ẹ̀là. Kí ni wàá ní orúkọ ìyá ẹ̀là? Òun gangan la fẹ́ kẹ́ sọ fún. Gẹ́gẹ́ bí ohun tí àwa lè sọ, a lè sọ nípa ìlànà ti Kìrìsìtẹ́nì, a lè sọ nípa ìyá ẹ̀là. Orúkọ ìyá ẹ̀là. A lè sọ nípa Jésù Pété ni ta ló bí Jésù Kristi.
bẹ́ẹ̀ni Mary ló bí Jésù Kristi, Maria òun ló bí Jésù fún wa. nínú ẹ̀sìn mùsùlùmí wọ́n sọ pé Mariam nínú ẹ̀sìn ẹ̀láyà ò ní lè sọ àwọn tó belong sí àwọn ló lè ṣàlàyé fún wa. So mo kí gbogbo ọmọ Nàìjíríà àtọ́ wà pé a kú ọdún ti àjíǹde Jésù Kristi olùgbàlà. Mo gbàdúrà pé àjíǹde tí à ń ṣe yìí eléyìí ò ní jẹ́ àṣemọ́ kí gbogbo àwọn kan tó ti kú nínú ayé wa yóò bẹ̀rẹ̀ sí ní jí dìde, gbogbo àwọn eré tá a ti pò gbẹ fún yóò bẹ̀rẹ̀ sí ní jí dìde. Láti dúpẹ́ lọ́wọ́ Abẹ́rẹ́kéré láti iléeṣẹ́ Sógbọ́ Yorùbá, láti iléeṣẹ́ wa Sógbọ́ Yorùbá, àti wọn àdìgbàdúrà pé òkè iléeṣẹ́ yóò máa lọ. Ìjọ Kérúbù àti Séráfù Nàmọ́ tí ẹ kọ́ta rẹ̀ kalẹ̀ sí ìlú Ìgbò náà làwọn àbíta ti ń ṣe àyájọ́ àjíǹde Jésù Kristi olùgbàlà sọ pé kẹ́ ẹ lọ pàdé òun ní Gálílì. So a kí gbogbo ọmọ Nàìjíríà káàkiri àgbáyé pé a kú ọdún o, a kí gbogbo àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà pé a kú ọdún torí ọdún ànábì Ìsá náà ni, a dẹ̀ kí gbogbo àwọn ẹlẹ́sìn tí a bá láyé pé àyájọ́ àjíǹde ẹ̀là Jésù Kristi tó jí tó sì jí dìde tó sì wàá ṣẹ́gun fún wa tó dẹ̀ wá láti gba ara yìí là. So a gbàdúrà pé eléyìí ò ní jẹ́ àṣemọ́. À ń fi orúkọ àbáládùúrà Joseph Ìbíkúnlé Adéríbigbé JP àfi ń kí gbogbo àpapàtà pé a kú ọdún o. Iléeṣẹ́ Sógbọ́ Yorùbá tó máa tẹ̀síwájú. Ẹ ṣé àdúpẹ́ o. Gbójú tó ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé, a kí àwọn ọmọlẹ́yìn Kristi wípé a kú ọdún àjíǹde. Bẹ́ẹ̀ ni à ń kí àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà wípé a kú ọdún. Àwa ẹlẹ́sìn ìbílẹ̀ a kí àwa náà wípé a kú ọdún eléyìí ò ní jẹ́ àṣemọ́ fún wa. Ìbéèrè tí a béèrè wípé àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ń pe Jésù ní ànábì Ìsá nínú Suratu Mariam. Àwa béèrè wípé kí ni orúkọ Jésù nínú ìlànà ẹ̀sìn ìbílẹ̀. Àwọn èèyàn gbà á, wọ́n sọ wípé ẹ̀là. Kí ni orúkọ ìyá ẹ̀là? A rí ẹni tó gba ilé yìí. Ká sọ wípé a rí ẹni tó gbà á ni owó yìí ni a fẹ́ fún wọn, ṣùgbọ́n a rí ẹni tó gbà á. Fún ìdí èyí, orúkọ ìyá ẹ̀là gẹ́gẹ́ bí ìwádìí òun ni Òyìgí ni orúkọ ìyá ẹ̀là. A rí eléyìí nínú odù Èjìogbè, a ó tún rí nínú odù Ìwòrì Méjì, a ó sì tún rí nínú odù Ọ̀ṣẹ́ Ìtura gẹ́gẹ́ bí ìwádìí. Àwa tá a bá ní àríwísí nípa ìdáhùn yìí, a lè fi sí abẹ́ comment, a lè fi sí abẹ́ comment àwa tá a bá ní àríwísí. Ẹ ṣeun púpọ̀ o tí ẹ̀ ń wo ìkànnì wa Sógbọ́ Yorùbá, kí èdè àti àṣà wa kó má bàa parun. Ẹ bá wa subscribe, ẹ bá wa follow, ojú yín ò ní fọ́. Ẹ ṣeun púpọ̀ tí ẹ̀ ń wò wá. Mo fi Ọlọ́run bẹ̀rẹ̀ ẹ subscribe.